Ìjẹ̀ṣà nínú 7 days tó wà nínú 1 week 5 days wàá máa fi rìn kiri gbogbo ibi tó bá ti ń ṣe èpè wàá print fọ́tò Ìyábọ̀ Òjó àtọmọ ẹ̀ torí pé one thing is this Ìjẹ̀ṣà tí ò bá kú Ìyábọ̀ Òjó ò ní padà. Ìjẹ̀ṣà ó máa gbọ́rọ̀ jáde fún Ìyábọ̀ ó máa lọ sọ́dọ̀ àwọn olóró ó máa gbọ́rọ̀ jáde fún Ìyábọ̀ wa kéré ni Ìyábọ̀ ò kéré nu kán pààyàn kán bá tèèyàn jẹ́ ìwọ ló nífẹ̀ẹ́ mi ẹlẹ́ kí ló ń ṣe ẹ́ ojú lásán ló rò pé Ìyábọ̀ ò sọ̀rọ̀ mọ́ ni ṣebí Ìyábọ̀ Òjó ló ń pariwo mention my name lánàá kí ló wá mú Ìyábọ̀ Òjó tí yóò sọ̀rọ̀ mọ́ ó ti wọlé ikú nìyẹn Bíọ́lá Adébáyọ̀ olórí burúkú ìyá ẹ lọ́jọ́ kìíní àná ńgbà tí ìyá ẹ máa ṣọ́kú ní last year February 11 jẹ́ ní tiẹ̀ tú wò ṣebí story màmá ẹ̀ rèé ṣebí story màmá ẹ̀ rèé olórí burúkú ṣebí ìyá ẹ wà bí tó ti ń ṣe online dating náà àwọn olórí burúkú ìyá màá dókókú ó fi hàn pé ìyá rẹ kọ́ ló bí ẹ náà ìyá tó dá kọ́ ló bí ẹ lórí burúkú ni ìyá ẹ náà. Elédùmarè ẹ wò Alájà Lizzy Anjorin ló mà tó ti ń kọ́ bàbá Ìjẹ̀ṣà báyìí o ọ̀nà tó máa gbà láti dí pẹ̀lú Ìyábọ̀ Òjó ẹ wo ẹ jẹ́ kí n fi fídíò ilẹ̀ kí gbogbo wa káàjọ wo ẹjọ́ ẹ má gbàgbé ẹ bá mi wò sàlẹ̀ níbi tán kọ subscribe sí ẹ kílìkì lé subscribe button yẹn ọwọ́ yín tẹ̀ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sin ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. ó má bá wa kú wàá print fọ́tò Ìyábọ̀ Òjó tó pọ̀ àtọmọ ẹ̀ ní káàárọ̀ òjíire tó bá ti tẹ ọkọ̀ wá múra Ìjẹ̀ṣà oníwọ̀n ẹ̀ máa ń rírun rìn Ìyábọ̀ yẹn wo kò sí àǹgù tó dé wàá bá àwòrán Ìyábọ̀ àtàwọn ọmọ ẹ̀ in a week gbogbo 7 days yẹn ní Ìyábọ̀ Òjó àtọmọ ẹ̀ máa ń gba èpè kò tún ṣe lórí social media o orí social media yẹn formality nìyẹn láti àná sì mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ kan fún wọn ní ìjẹta mọ́jú àná mọ́jú èní mọ́jú ọ̀la everyday tó bá ti jó gbọ́dọ̀ máa mú fọ́tò Ìyábọ̀ kiri àtọmọ ẹ̀ tó bá ti wá fẹ́ ṣaṣẹ́ yẹn wàá máa ní àtàwọn tó ń gbèjà Ìyábọ̀ àtàwọn tí Ìyábọ̀ Òjó ń gbèjà ó ṣe kókó Ìjẹ̀ṣà lọ bèrè mú Ṣẹ́gun Ìjẹ̀ṣà lọ bèrè wo ó ní ọmọ kan àti 5 years ago over 7 years ago gun àtàwọn Ìyábọ̀ Òjó ṣó wo post ẹyọ kan mo ṣiṣẹ́ fún mi tí dọ́dọ̀ yẹ mi tí dọ́dọ̀ bàbẹ́ mi tí dọ́dọ̀ wèrè kan tó bímọ fún mi tí dọ́dọ̀ àwọn ọmọ ẹ̀ wá gbọ́ fídíò tó ṣe máa bọ̀ wá gbọ́ just post ẹyọ kan ó gbọ́ Ìjẹ̀ṣà ó máa gbọ́rọ̀ jáde fún Ìyábọ̀ ó máa lọ sọ́dọ̀ àwọn olóró ó máa gbọ́rọ̀ jáde fún Ìyábọ̀ wa kéré ni Ìyábọ̀ ò kéré nu kán pààyàn kán bá tèèyàn jẹ́ ìwọ ló nífẹ̀ẹ́ mi ẹlẹ́ kí ló ń ṣe ẹ́ à ń bẹ sọ because tó bá bẹ sọ́ọ̀sì wá ti jáde géèsì mi kò fẹ́ bẹ́ẹ̀ ó máa pa ẹ́ ibi lówó àwọn tó ju ẹ̀ lọ́wọ́ èsì wọn kò sí àwọn tó ṣẹlẹ̀. tẹ́ bá wo kéèsì tẹ́ bá wo ọjọ́ tí Ìjẹ̀ṣà jáde tẹ́ bá wo week tí Ìjẹ̀ṣà jáde láì ṣe pé Ìjẹ̀ṣà sọ̀rọ̀ rárá tó bá wo week àtijọ́ tí Ìjẹ̀ṣà ti jáde ní prison láì sọ̀rọ̀ Ìjẹ̀ṣà rárá àtijọ́ yẹn lọ́kàn Ìyábọ̀ Òjó ti balẹ̀ week tí Ìjẹ̀ṣà jáde ní Ìyábọ̀ Òjó lọ sẹ́wọ̀n ní Àbújá week tí Ìjẹ̀ṣà jáde ní Ìyábọ̀ Òjó lọ sí prison ní Àbújá. ó gbọ́ mi wíìkì ẹ lọ wo àtijọ́ tí Ìjẹ̀ṣà ti jáde láyé Ìyábọ̀ Òjó ti bàjẹ́ beyond repair ṣe rí gbogbo àwọn tẹni tó ń bá Ìyábọ̀ Òjó polówó fíìmù yẹn ẹ wojú wọn dáadáa ẹ mú wọn fún ìṣàlàyé ikú tó pa Mohbad ẹ mú wọn. Ìjẹ̀ṣà èmi tí mo jóbìnrin àtẹ̀yìntàn tí mo gbé oyún fóṣù 9 orí pé ìgbà tó kọjú sí mi mo ta ó kè mí nǹkan lérò ara mi pa. I can only use your case as a case study Ìjẹ̀ṣà. I have done my part and we have done well. Imagine kí Ìyábọ̀ máa ní pé kí Ìjẹ̀ṣà má dárúkọ mu Ìjẹ̀ṣà ó tí ì mẹ́nu ẹ̀ Ìjẹ̀ṣà ó nídìí láti lọ wo awo. Wà lọ wo awo ó ń ṣe awo fake o. Ìjẹ̀ṣà nínú 7 days tó wà nínú 1 week 5 days wàá máa fi rìn kiri gbogbo ibi tó bá ti ń ṣe èpè wàá print fọ́tò Ìyábọ̀ Òjó àtọmọ ẹ̀ torí pé one thing is this Ìjẹ̀ṣà tí ò bá kú Ìyábọ̀ Òjó ò ní padà. That is one terrible thing about Ìyábọ̀. a máa gbé wo àtọmọ tó ń gbé kiri tó pè lọ́mọ ẹ̀ nǹkan tẹ́mi kọ́ mọ̀ ni pé Bíọ́lá ó máa pasán láyé ni o ìyẹn ṣùọ̀ fún ẹ Bíọ́lá Adébáyọ̀ ó máa pasán jáde láyé ni o ìyẹn ṣùọ̀ o ò ní rọ́mọ bu yẹ̀pẹ̀ sí ẹ lójú o ìyẹn ṣùọ̀
Bíọ́lá Adébáyọ̀ ìyẹn ṣú ọ fún ẹ ìyẹn ṣú ọ mo béèrè nípa ẹ mo lọ gbá research nípa ẹ asatoru àná mo wá níbi tí mo ti lọ gbá research nípa ẹ mo wá níbi tí mo ti lọ gbá ó ń ṣọmọ gidi ọ̀dàlẹ̀ ní ẹ̀nà sórí àǹfààní kó o wà lábẹ́ ọkùnrin ló yọ sílẹ̀ fún ẹ o ò lè sí lábẹ́ ọkùnrin torí owó tí wà tí Ìyábọ̀ Òjó jọ fẹ́ máa tọrọ àǹfààní sórí tó bá sọ pé celebrity tó bá ní obìnrin dàgbà tó bá wà lábẹ́ ọkùnrin tó tọkùnrin ṣe ó ní bó ṣe máa gáìdì ẹ ó ní bó ṣe máa gáìdì ẹ ọ̀ṣọ́ mọ̀ ibi tó ti lọ́rọ́ mọ́ tí Ìyábọ̀ Òjó bá ti ní gbogbo evidence yẹn lọ́wọ́ ohun tí ò wáyé ẹni wípé inú rúnrún péré ni Ìyábọ̀ Òjó inú rúnrún péré ni ṣé o lè fi inú rúnrún o lè fi wé ikú ojú lásán ló rò pé Ìyábọ̀ ò sọ̀rọ̀ mọ́ ni ṣebí Ìyábọ̀ Òjó ló ń pariwo mention my name lánàá kí ló wá mú Ìyábọ̀ Òjó tí yóò sọ̀rọ̀ mọ́ ó ti wọlé ikú nìyẹn mo look gentle lójú àbí Bíọ́lá Adébáyọ̀ gbọ́mọgbọ́mọ of Nigeria mo look gentle àbí mo look simple mo look nice má jẹ́ kó mọ̀ pé o ní disrespect mi àbí family mi kó lọ sórí last year yẹn kò kí ń ṣe right time láti hit ẹ hard this is the right time for me to hit you hard. This is the right time. Èmi nínú mi dùn jù kó delete Ìjẹ̀ṣà. For you to have deleted Ìjẹ̀ṣà's video shows Ìyábọ̀ Òjó is under this number. And it shows Ìyábọ̀ Òjó is a terrorist. And it shows Ìyábọ̀ Òjó has been terrorizing this country in order to collect money or material things from people forcefully. Number 2, it shows how weak you are. And it shows that you work with Ìyábọ̀ Òjó. If you, Biola, did not work with Ìyábọ̀ Òjó, you have no right to be telling people, Ìjẹ̀ṣà came to me. She said she's going to call her Olawuyi. She's going to Ayefele. Why are you subjecting Ayefele under your? Kí ló tó ti ṣe subject Ayefele? So lójú Ìyábọ̀ Òjó tí yẹ ìyàwó for 30 years. Ìyábọ̀ tó jẹ́ pé èmi mọ̀ wípé ó lárùn ọpọlọ. So lójú Ìyábọ̀ Òjó òun ni Nàìjíríà. Lójú Ìyábọ̀ Òjó òun ni Nàìjíríà. Biola, the reason why I'm coming for you, and it's going to be hard on you, is o tún ṣe pé nítorí pé o bẹ̀bẹ̀ o sọ fún àwọn èèyàn gbogbo plan tí Ìjẹ̀ṣà ní behind the camera. That shows you are working with Ìyábọ̀ Òjó, this lover. Ibi tó ti bí mi nínú yẹn. So if you can have the audacity to have explained to Nigerians the secret things Ìjẹ̀ṣà told you, I have every right to defend my children and my family. And because you discuss my marriage on your platform, I will be free to discuss your marriage on my platform too. You discuss about my children on your platform, I will be free to discuss about ọmọlọ́mọ tó lọ jí gbé. I will discuss about it. Ṣebí last year ni màmá ẹ̀ ṣánkú ní February 11 ní ẹ̀ ṣánkú. Mo kọ síbẹ̀ pé ṣé February 11 ó wà important sí ẹ. Ikú kí ló pa yẹ ẹ ní February 11. Ikú kí ló pa màmá ẹ̀. Gbogbo ọmọ tó jáde lára màmá ẹ̀ ibo náà wà. Olórí burúkú ni ìyá ẹ̀ náà Bíọ́lá olórí burúkú ni ìyá tó bí ẹ̀ náà orí burúkú tí ìyá ẹ̀ ń ṣe ní gbogbo àdúgbò ẹ̀sìn tí ìyá ẹ̀ ń ṣe ó mọ̀ wípé ó fi hàn pé ìyá tó bí ẹ̀ kò ń ṣe ìyá gidi olórí burúkú ìyá ẹ̀ nínú dungeon tó wà torí ṣé ni náà fi sòyẹ́ ẹ̀ lọ́wọ́ náà fi sòyẹ́ ẹ̀ lẹ́sẹ̀ Bíọ́lá níbi tí ìyá ẹ̀ wà ìyé ò lọ sọ́run rere o ìtànkà ilé ló lọ ta ìyé ò lọlé o ìyé ò lọlé wo inú náà àjò tán wo inú náà olórí burúkú ni ìyá ẹ̀ ìyá ẹ wà níbi tó ti ń dáná sun yẹ olórí burúkú ni ìyá ẹ. You are not just a coward, but you are a disgrace to this country. As some children are blessing to this Nigeria, you are a curse to this country, Biola. You are a disgrace. Your mother is a disgrace. Your father is a disgrace. And for the fact that ologbe ọmọ ọlọ́mọ and ó fẹ́ bu àṣírí ọmọ ọlọ́mọ tó lọ jí gbé. Ó fẹ́ bu àṣírí, but you are busy destroying other people's children on your platform. It's not going to work. It's not going to work. It's not going to work. Olórí burúkú ìyá ẹ lọ́jọ́ kìíní àná ńgbà tí ìyá ẹ máa ṣánkú ní last year February 11 jẹ́ ntí ẹ̀ tú wò ṣebí story màmá ẹ̀ rèé ṣebí story màmá ẹ̀ rèé olórí burúkú ṣebí ìyá ẹ wà bí tó ti ń ṣe online dating now
àwọn olórí burúkú ìyá màá dókókú ó fi hàn pé ìyá rẹ kọ́ ló bí ẹ náà ìyá tó dáa kọ́ ló bí ẹ lórí burúkú ni ìyá ẹ náà ìwọ náà wọ ọmọ ọlọ́mọ tó gbé sójọra wọn ìwọ náà wò sójọra wọn ṣé ìwọ tó lè sàkúrò lé ọkọ ìwọ tó lè lé ọkọ dànù àwọn àbí ẹ meanwhile àtàtìgbà tí lè tiẹ̀ ń gbóná tí marriage ẹ dàrú àtàgbà tí marriage ẹ dàrú ó wá jókòó sórí social media wà wá máa ṣe báyìí ó wá ń lísìn sáwọn ìgbéyàwó ẹlòmíì tó ń túká